Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣé àlàáfíà ni ẹ wà? Ṣé dáadáa ni mo bá yín? Gist tèní wọ́n ní Kúbánífà Prince o, wọ́n ní ó tú àṣírí o, wọ́n láṣírí yìí pọ̀ gangan. Wọ́n ló pọ̀ rẹpẹtẹ. Wọ́n ní torí pé bàbá yìí wọ́n ní Brazil ló ń gbé, wípé ó travel wá ni wọ́n lọ ṣe nǹkan, wọ́n wá ya ọ̀dọ̀ kábíyèsí láti reveal àwọn secret kan tí wọ́n rí fún wọn. Wípé wọ́n ní bàtà Queen Naomi àti kábíyèsí ni wọ́n rí tí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ṣe láti yà wọ́n. Wọ́n ní wọ́n mú bàtà àwọn méjèèjì ni allegedly bá ṣe gbọ́ ni. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèní. Wọ́n ní bí a ṣe gbọ́ ò, wọ́n ní ẹni tí ó ń serve kábíyèsí ló ń jẹ òun ni ó pìkì bàtà kábíyèsí. Wọ́n ní ẹni tó ń fọ aṣọ Queen Naomi òun ló pìkì bàtà Queen Naomi nínú mọ́tò wọn. Ẹ mọ̀ pé àwọn obìnrin a máa ní extra slippers tá a máa ń kó sínú mọ́tò. Wọ́n ní bẹ́ẹ̀ ni yẹn ṣe jí bàtà wọn mú nìyẹn. Wọ́n ní iṣẹ́ tán ṣe yẹn bàtà àwọn méjèèjì náà fi pín wọn níyà. Ẹ̀yin èèyàn lé ilé ayé ìburú. Àwọn èèyàn wa wọ́n wicked. Ẹ mọ̀ pé àti mú gist wá fún yín rí. Tẹ́ bá ń tẹ̀lé mi, a ti sọ gist bàtà yìí, a ti sọ rí bí wọ́n ṣe mú bàtà àwọn méjèèjì tí wọ́n fi pín wọn níyà. Wọ́n ní bàbá yẹn tó wá tún sọ fún kábíyèsí pé nǹkan tóun rí nìyẹn, pé bí wọ́n ṣe yà wọ́n nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Áfíríkà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá tí subscribe, ẹ jọ̀ọ́ ẹ subscribe o, ẹ dẹ̀ tẹ thumbs up, notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Kí ni ìdí tá a fi ń sọ Yorùbá lórí channel yìí? Nítorí àṣà wa àfẹ́ gbàgbé ẹ̀ àti nítorí àǹfààní tí àwọn òbí wa ní, àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì láti lè máa bá wa wo ètò tá a bá gbé kalẹ̀ lórí channel yìí. Ẹ̀yin èèyàn lé àdúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́ o. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist yìí lọ. Wọ́n ní bàbá yìí, wọ́n ní Cuba ní bàbá yìí. Wọ́n ní wọ́n lọ sí Benin Republic láti lọ ṣe nǹkan kan. Wọ́n ní wọ́n wá fi ya ọ̀dọ̀ kábíyèsí láti rí kábíyèsí. Wọ́n ní bí bàbá yìí ṣe rí àwọn kinní pé wọ́n ní royal guide wípé òun ni ó pìkì bàtà kábíyèsí o. Wọ́n ní laundry tó ń fọ aṣọ Queen Naomi òun ni wọ́n ní laundry man. Àmọ́ bóyá òun ló ń fa aṣọ Queen Naomi, bóyá ó ń bá wọn káṣọ sínú mọ́tò. Wọ́n lòun ló pìkì bàtà Queen Naomi nínú mọ́tò wọn. Ẹ̀yin èèyàn lé, wọ́n náà wá lọ kó fún àwọn èèyàn burúkú tó ṣiṣẹ́ ibi yìí. Wọ́n ní kábíyèsí ní bàbá yìí kò fún àwọn ní first prophecy rí pé kó gbọ́ nǹkan tó bá ń sọ báyìí ó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn Cubans ẹ jẹ́ ń sọ fún yín, anybody ẹ lọ bèrè tó bá wá láti Cubans, they are very good. Cubans wọ́n ń sọ ifá báyìí bíi Naija ni. Wọ́n ń sọ ifá bíi Naija. Then yàtọ̀ sí yẹn, a lot of Nigerians tó yẹ pé oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò jẹ́ káwọn èèyàn gan fẹ́ máa believe àwọn èèyàn mọ́ nítorí pé àwọn onírọ́ ti pọ̀ jù. Ṣùgbọ́n àwọn Cubans wọ́n ń ṣe báyìí, wọ́n ń ṣe ojú méjì, straightforward people ni wọ́n. Ọ̀tọ̀ bá sọ báyìí abẹ́gẹ́ ni. So back to the story. Queen Naomi wọ́n ní event ní ọjọ́ yẹn. Wọ́n ní wọ́n dẹ̀ wọ IU àti sọ gist rí. Wọ́n ní bí wọ́n ṣe bọ́ IU yẹn mẹ́ pé IU máa ń ta àwọn obìnrin lẹ́sẹ̀ tó bá ti di wípé èèyàn wọ̀ báyìí gbogbo ẹsẹ̀ máa tàyàn wájú ẹsẹ̀ ẹ̀ nílé rìn dáadáa. Wọ́n ní wọ́n máa ń kó slippers yẹn sínú mọ́tò wọn permanently. Wọ́n ní so permanently ní slippers yẹn máa ń wà torí tó bá ń ta wọ́n lẹ́sẹ̀ wọ́n á lè bọ́ IU yẹn, wọ́n á lè wọ bàtà yẹn. So wọ́n ní bí laundry man yẹn ṣe fẹ́ kó aṣọ wọn sínú mọ́tò, wọ́n ní ló mú
ló mú slippers yẹn. Wọ́n ní bí wọ́n ṣe gbọ́ tí bàbá yẹn sọ nìyẹn pé òun ni wọ́n fi separate kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé bí mo ṣe sọ fún yín alleged ni o. Ṣé mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí tá a sọ yìí àti sọ́rí náà bá ṣe gbọ́ náà nígbà yẹn o ní bàbá yẹn tó ń sọ yìí tó ń reveal fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní kò dẹ̀ sí nǹkan tí bàbá yẹn sọ tí ò ṣẹlẹ̀ rí. Pé bàbá yẹn ò kàn kí ń sọ̀rọ̀ nǹkan tí wọ́n bá rí náà máa ń sọ. Àwọn èèyàn wa ìfẹ́ owó nìkan la ní. A kì í wo ọjọ́ ọ̀la. Owó kọ́ ni gbogbo nǹkan láyé ẹ̀yin ará lé. Owó kọ́ ni gbogbo nǹkan láyé. Kábíyèsí ní pure love fún Queen Naomi ni. Pure. Ìfẹ́ tí ò ní àbàwọ́n. Ẹ̀yin èèyàn ẹ wá mú àárín wọn ẹ wá dàrú nítorí pé ẹ rí owó lọ́wọ́ Queen Naomi kó máa fọ́n owó fún yín, kó máa fún yín 2 million, kó máa fún yín 10 million, kó máa fún yín 7 million. Ẹ rí yẹn. Ṣé ẹni tí ẹ wá rí ń gbà yẹn kó máa ṣé kò wá ní owó yẹn nísìn? Bí ilé ayé ṣe rí nìyẹn. Ibi tọ́lọ́run bá léèyàn máa dé láyé èèyàn máa débẹ̀. Wọ́n ní àwọn èèyàn wọ́n lè pa kádàrá, wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ni. Ẹ lé kábíyèsí títí pé wọ́n lè wà pẹ̀lú Queen Naomi, wọ́n lè wà pẹ̀lú Queen Naomi. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ wá ṣe pátápátá. Ṣé wọ́n wà pẹ̀lú Queen Naomi báyìí? Àwọn àti kábíyèsí Ọlọ́run ló so wọ́n pọ̀. Wọ́n dẹ̀ ní ẹni tí Ọlọ́run bá ti so pọ̀, ẹnikẹ́ni náà sọ, ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti so pọ̀, kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n. Ẹ̀yin tẹ́ ń ṣe bí ẹ lọ jáwọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe iṣẹ́ yẹn ẹ mọ́ra yín. A máa jẹ yín nínú ọkàn. Ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Nítorí pé nǹkan tẹ́ ṣe kò dáa. Ìwà burúkú lẹ wù. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún support channel mi. Bí ẹ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share, tẹ́ ń comment, tẹ́ tún wá ń tẹ thumbs up. Ọwọ́ yín yẹn kò ní lọ ìsàlẹ̀ láíláí. Òkè òkè báyìí ló máa lọ. Ní agbára Ọlọ́run. I really appreciate you. Thank you. God bless you. Please share this video, like and subscribe.